Yorùbá ní sẹ́yìn ẹgbẹ́ mi nígbà kankan awọlé tì í àgbẹ̀ tí bàbá bẹ̀. Ẹni mo dín ẹgbẹ́ lu bàbá wa kálẹ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ níbí ebi nìkan mọ̀ ní jẹ́sọ́ndé ìgboro. Ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé wá fún yín tẹ̀ jí gbé ẹ tún pa lóyún ẹ̀gẹ́ ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi kí ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyìnjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lónìí tí mo ń gbà fáwọn aráàlú kan ẹ lè mọ ṣe lùbí kọsẹ́ mọ́ bíire kọsẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ fún yín ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná lẹ̀ sẹ́yìn tọ́kú fúlàní àwọn tó ń ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n kàn sọ pọ́n pàbúrò rẹ̀ kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ bí nígbà tẹ́ ń bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹni mo já àwọn yẹn wá gbé yìí wọ́n pa àwọn yẹn tó kọ́ jẹ́ yẹn tiẹ̀ wọ́n jà fẹ́ tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ sọ ń gbé fúlàní bíbà yóò bá náà ń gbé kọ̀dọ̀ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ ìlú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí bí rẹ̀ mọ́ sẹ́ ẹ bá òdodo sọ ọ̀ àwọn ọmọ yín ẹ bá wọn tètè lọ ẹ bá fẹ́ jọ fọ́ ọdún lẹ́nu ta náà ń pè ní dípò òun yẹn kọ́ kò sí ń bí sẹ́tì pé náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún nǹkan pírètì pẹ̀lú àwọn mo láìpẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ò bá gbélé mi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóru tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wọn èmi ò fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àti wọn ti náà wákàtí méjì mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín tẹ́mọ̀ pé ìjọ tí wọ́n ti ń ṣe mi wá gbòho mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yín ẹ̀pà àwọn ọmọ yín yẹn tí wọ́n bá lórí láyà àwọn máa yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ní wà ẹ̀ní wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ iná sẹ́yìn tẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ iná tó ń gbé ní ibùdó alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé kó bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàádẹ kọ́ńpà bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kàn gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàádẹ yẹn ẹ pè orí yẹn ẹ sọ lọ́dọ̀ fún o ibi tó ti wà kùsánú ìsáfà àwọn bàbá wa yẹn mo ń bọ̀ mbẹ́ mo fúnra ló kàn tó ní mi mo ń bọ̀ mbẹ́ anytime from now àwọn gbọ́nú forest yẹn torí bàtà tí láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ẹ̀ máa bá ń jàdá á bá ń jàdá ṣùgbọ́n náà akọ́kọ́jọ́ sọ̀rọ̀ wọ́nà wọn gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó gbọ́dọ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lu Ìgbòho ń bíbà DPO mo lè fẹ́ kọ́ wà very careful DPO ìlú bàbá DPO ẹ̀ ní bàlúwà yẹ o ọmọ ògùn mọ̀sán ni yẹ o ẹ wà very careful táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́ ń support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì
mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o ní sẹ́yìn nílọ o jábìrì gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọ́n bá gbé wa o tí wàá sí mo ń sọ ẹgbẹ́ máa pọ̀ sẹ̀kọ̀ tí mo ń sọ ilé mo fún 2 hours káwọn ọmọ yẹn lọ gbé àwọn yẹn wa tí wọ́n bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹgbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ̀ kẹlẹ́ òkú fún wọn yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó tán máa fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti di 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ bá wa sọ̀rọ̀ àníbọ̀ tí wọ́n lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin ní kẹ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́ gbé tán bá pa wọn problem ni. ọ̀rọ̀ ìlú ẹ̀ lọ sẹ́fẹ̀ kábíyèsí. ẹ lọ sẹ́yìn fún ara ẹ̀ lọ́wọ́ àwọn fámìlì ọ̀wá ni tí wọ́n bá tẹ̀lé ìlú wa ń lu ọmọ ìlú yìí mímí lọ ọtí tó bá tó gbé wọn dé ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè ẹ lè bá wọn sọ kí wọ́n máa tẹ̀lé fún yín ọtí tí wọ́n bá gbé wọn dé tí bàbá mi bá pè sí pé wọ́n ti gbé wọn dé ní màá tọ́lọ̀ kábíyèsí ẹ yọ dáre olórí. Calm down. Ẹ sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Addressing you. Àwọn ẹ̀dá kun wa sọ̀rọ̀ kí ẹ sọ ìfẹ́ yẹ fótó. Ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wà. Ṣùgbọ́n Ọlọ́run fèmí lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ ọdún kò sọ́ọ̀nù mi ni gbogbo ìmọ̀ fèmí sí sọ́ọ̀nù mi kọ́ ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀. So ti èsì wọn á fẹ́ kẹ́jí ká ṣe ra lọ́kàn ká dẹ̀ wà vigilant. Àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kan náà bẹ́ẹ̀ tà ń fún wọn ní support. Ẹni tí ń bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí tó ń support Fúlàní láti máa kidnap yẹn máa pa ni. Ìdájọ́ rẹ̀ ní pé ká pa. Anybody tó bá jọ ọmọ Ìgbòho tó bá ń support Fúlàní tó ń jọ díyẹn gbé èyí náà wo wọ́n díyẹn gbé toyúntoyún. Ẹni tó bá gbé owó lọ tó ní gbogbo wa wọ́n pa wọ́n wá pa olóyìn ẹ̀ nílùú wa ń bí nílùú Ìgbòho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Àwọn tó jí gbé yìí tú àwọn àsomọ́ fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé. Ó ti jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ ká fọ́ wọn lọ́wọ́ kan.